Adùnnídùnmọ̀nì apá kejì. Adùnnídùnmọ̀nì òun ni sinimá tí wọ́n gbé jáde o tó ń gbóná lọ́wọ́lọ́wọ́. Láti rí apá kejì rẹ̀ wò, ẹ jẹ́ kí a subscribe sórí channel yìí kí a sì sọ òṣèré tí a nífẹ̀ẹ́ sí jùlọ sínú comment section. Inú mi dùn pé Yétúndé Barnabas gbé eléyìí jáde. Ó jẹ́ kí a mọ̀ pé lóòótọ́ lódodo òṣì àti ìranù ń bẹ. Wọ́n sì tún jẹ́ kí a mọ̀ pé lóòótọ́ lódodo ìfẹ́ sì ń bẹ tí a máa tani gìrìgìrì. A ní ìfẹ́ òótọ́, a sì tún ní ìfẹ́ òdodo. Òṣì àti ìranù tí mo dárúkọ lẹ́ẹ̀kan, ṣẹ̀bọ́n ló ń ta ìyá àti ọmọ. Ṣùgbọ́n arábìnrin yìí nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ ṣagolo ní í ṣe. Tó bá jẹ́ pé ẹ ò tíì wo apá kìíní sinimá yìí, orí ìkànnì Yétúndé Barnabas lẹ́ ò ti rí i wò. Òṣèré wo lẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ? Ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section. Wọ́n jẹ́ kí a gbádùn àṣà àti ìṣe. Tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ tí ó wo múvì Adùnnídùnmọ̀nì yìí, ẹ kọ sínú comment section pé mo fẹ́ wo múvì Adùnnídùnmọ̀nì nítorí pé ó dùn mọ́ mi. Ẹ bá wa subscribe sórí channel wa, kí ẹ like fídíò tí ẹ ń wò yìí, kí ẹ sì sọ ẹ̀kọ́ ribiribi tí ẹ kọ́ nínú múvì aládùn yìí. Ẹ ṣé, ó dàbọ̀.